kàyééfì ńlá mọ̀ rèé o gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní tẹ́ ẹ ti ń gbọ́ wá tẹ́ ẹ ti ń wò wá. ìyàwó gómìnà àná ìyẹn gómìnà Akeredolu nílùú Ondo State ó mọ̀mọ́ fárígá o. kódà ìjà ńlá ṣẹlẹ̀ láàrin gómìnà àná láàrin ìyàwó gómìnà àná àti ọba ìlú Ondo State àti láàrin gómìnà ààrẹ tuntun tó wà lórí oyè báyìí. kódà rògbòdìyàn lágbára débi pé ó kọjá abẹ́ o. ẹ wo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ẹ má jẹ́ ń gbà yín lákòókò ẹ wá lọ gbọ́ bí ọ̀rọ̀ yìí ṣe lọ ní ẹ̀kúnrẹ́rẹ́ nínú fọ́nrán yìí. àwọn bàbá wa ní alókù òkú báyìí nìbọn ró. ẹ wá lọ gbọ́ bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ. ẹ má gbàgbé pé orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà kẹ́ ẹ bá wa subscribe sórí ètò yìí kẹ́ ẹ bá wa like rẹ̀ kẹ̀dẹ̀ bá wa share rẹ̀. ẹ tún wá lọ gbọ́rọ̀ ẹ̀ ẹ má jẹ́ ń gbà yín lákòókò orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà ọ̀rọ̀ náà rèé o bó ṣe lọ rèé. ìyàwó gómìnà àná ní ìpínlẹ̀ Ondo ìyẹn gómìnà Akeredolu tó jáde láyé ìyàwó ẹ̀ ó mà ti ń gbéná wojú gómìnà tí ó tó ń bẹ ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn gómìnà Ayadatiwa kódà ó tún gbéná wojú ọba ìlú Ọ̀wọ̀ ó ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ lédè ó lọ sí ibi tí wọ́n sin Akeredolu sí ti ń sunkún bẹ̀ ni o wípé Akeredolu ṣé ó ti wá tán náà nu tí àwọn èpè kò jọ àwọn èpè nǹkan tí ń jáde lẹ́nu ìyàwó gómìnà náà kí ló ṣẹlẹ̀ gangan tí ọ̀rọ̀ fi di wípé ó padà lọ sórí ibi tí wọ́n sin Akeredolu sí ti ń sọ àwọn ọ̀rọ̀ kàǹkàkàǹkà mo máa gbé ẹ̀yin èèyàn débẹ̀ àkójọpọ̀ níjàre láti orí ìkànnì àràbà tẹlifíṣàn ẹ̀yin èèyàn wa tún ti dé ẹ mọ́ pín ẹ mọ́ bá wa share ẹ mọ́ bá wa share ẹ wo àwọn ọmọ ológun Nàìjíríà ilé oṣù ológun wọn kéde o wọ́n ní àwọn báńdíìtì àwọn Boko Haram wọ́n ṣọṣẹ́ o ọmọ ogun mẹ́tàdínlógún ni wọ́n pa nípa àfọnáfọnso kódà wọ́n ní àwọn army base bíi 3 ni wọ́n àtáàkì papọ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ló fà á mo máa gbé ẹ̀yin èèyàn wa n ó gbé yín débẹ̀ àkójọpọ̀ náà ní jàre ẹ wo ọ̀rọ̀ ti dojúrú o ọ̀rọ̀ ti fẹ́ dojúrú o láàrin sẹ́nétọ̀ tó ń rẹpísẹ́ǹtì Borno ìyẹn Aline Dume ó ní ibi tó ń dé báyìí òun ti ń lọ mítí àwọn adá o sẹ́yìn mọ́ tí wọ́n ń pè ní adá ADA pátì táwọn Àtíkù àǹkó ẹrù fàì tí wọ́n fẹ́ dálẹ̀ nìyẹn tí wọ́n fẹ́ rẹ́gísítà ó ní àìmọye méjì wọn tó ń lọ ó níbi tọ́rọ̀ dé dúró báyìí tí Tinubu ò bá lè ṣe nǹkan kan kí ló yẹ kó ṣe pé tí ò bá ṣe bẹ́ẹ̀ òun náà máa pọ́ọ̀tì padà o òun padà lọ sínú ẹgbẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ o adá bí adàsí ni kọ́lọ́ ń ṣàánú wa ẹ yọ àwọn olóṣèlú Nàìjíríà ẹ wo ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ń dá yín lágara jàre ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ti ìyàwó Akeredolu ìyàwó gómìnà àná ní ìpínlẹ̀ Ondo arábìnrin Betty Akeredolu anyawu ó mọ̀ lámọ̀ rí fàákájà tó gbóná janjan tí mò ń lọ láàrin wọn àti ẹni tó jẹ́ gómìnà lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Ondo bẹ́ẹ̀ bá sì gbàgbé gómìnà lọ́wọ́lọ́wọ́ báyìí nípínlẹ̀ Ondo ìyẹn gómìnà Ayadatiwa òun ló jẹ́ igbákejì gómìnà nígbà tí Akeredolu tó sì wà láyé tó ń jẹ gómìnà kó tó di pé wọ́n sọ di gómìnà ṣùgbọ́n ìyàwó Akeredolu mọ̀ gba ibi tí wọ́n sin ọkọ rẹ̀ sí ìyẹn Àkẹ́tì kí ló ṣẹlẹ̀ gangan kọ́rọ̀ tó débẹ̀ yẹn wọ́n ní wọ́n kọ́ ibì kan ní ìlú Ọ̀wọ̀ níbi tí wọ́n fi ń ṣe ìrántí bíi monument ni wọ́n pè bẹ̀ yẹn látàrí ìkọlù tó ṣẹlẹ̀ nínú ṣọ́ọ̀ṣì lọ́jọ́sí tí wọ́n ti pa àwọn èèyàn bíi 40 people ni wọ́n pa Akeredolu wá kọ́ bẹ̀ yẹn wípé a máa rántí o ká máa fi rántí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n wá wọnú ṣọ́ọ̀ṣì tí wọ́n wá pa nípa àfọnáfọnsu òní gómìnà àná lóyún wọ́n ṣe kọ́bẹ̀ yẹn tí wọ́n ṣe bẹ̀ dáadáa ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn èyí tó ń tàn káàkiri ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ gangan rèé ó dà pé ní ọlọ́wọ́ ìlú Ọ̀wọ̀ tako ibi tí wọ́n kọ́ kinní yẹn sí òun ló dá fàákájà lẹ̀ èé ló amú gómìnà ìpínlẹ̀ Ondo ìyẹn gómìnà Ayadatiwa wọ́n gbé búdòsà lọ́bẹ̀ wọ́n lọ wò bí wọ́n ṣe wá wò eléyìí ló fà á tí ìyàwó gómìnà tó tutọ́ sókè tó fojú gbà pé ó ṣe wá jẹ́
ibi tí ọkọ mi kọ́ kò á dédé kọ́ lásán, ó kọ́ torí àwọn èèyàn tí wọ́n kú ni, pé kán lè máa fi ṣèrántí wọn. Ṣé ẹ gbàgbé àwọn tí wọ́n panú ṣọ́ọ̀ṣì pé torí wọn ló ṣe kọ́ kì í ṣe torí yín. Ó lóun wá mọ ìdí tí wọ́n fi wá gbógun ti ọkọ òun o, pé wọn kàn tiẹ̀ jẹ́ kọ́kọ́ òun kó kàn tiẹ̀ kílẹ̀ ó ta sí i. Gbogbo àwọn iṣẹ́ tó ṣe wọ́n tí wọ́n ń bàjẹ́ eléyìí mọ̀ ni wọ́n ń fa o, tó jẹ́ fàákájà tó ń lọ láàrin àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí. Eléyìí gẹ́gẹ́ ló wá mú kí ìyàwó gómìnà Akeredolu ló wá lọ síbi orórì níbi tí wọ́n sin ọkọ ẹ̀ sí, títí ń ké o, títí ń ṣépè pé wo iṣẹ́ ọwọ́ tó ṣe ilẹ̀ wọ́n ti ń bàjẹ́ o, wọ́n kórìíra rẹ o, òun mọ̀ wípé o fẹ́ràn àwọn èèyàn rẹ ṣùgbọ́n wọ́n ti gbàbọ̀dè tì ọ́ o. Ìyàwó Akeredolu bí ṣe ń sunkún ní ń ṣépè o, kódà ó tún ta sí ọba Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ wípé bébí ọba. Pé ìyàwó gómìnà Akeredolu bá tún tẹ̀síwájú, ó ní Ọlọ́wọ̀ pé Ọlọ́wọ̀ ló takò, pé Ọlọ́wọ̀ ló rán gómìnà ńṣẹ́ pé kí gómìnà kí wọ́n lọ wó ibẹ̀ yẹn. Ó bá bọ̀ tún sọ̀rọ̀, ó ní ṣe bí Ọlọ́wọ̀ gangan, ṣe bí ibi tí Ọlọ́wọ̀ ń gbé, pé àìmọye àwọn tí wọ́n ṣe síbẹ̀. Kọ́lọ́n kó mọ̀ ṣàánú wa. Ó tún débì kan, ó ní Akeredolu gangan ló single-handedly yan Ọlọ́wọ̀ tó gbé síbẹ̀ bí Ọlọ́wọ̀, ṣùgbọ́n ó jẹ́ nǹkan àbànújẹ́ pé gbogbo wọn ni wọ́n wá lẹ̀ dí àpò pọ̀ báyìí láti lè máa ba gbogbo ohun tí ó jẹ́ legacy Akeredolu láti lè máa bàjẹ́. Ó wá ń parí pé Akeredolu máa ń sùn o, ṣùgbọ́n níwọ̀n ìgbà tó ń bá sì wà láyé gẹ́gẹ́ bí ìyàwó Akeredolu o, òun ò ní gbà kí wọ́n ba iṣẹ́ rẹ̀ jẹ́. Eléyìí ń jẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nípínlẹ̀ Ondo, tó fi jẹ́ wípé ìyàwó gómìnà àná Akẹ́tì àti gómìnà Ayadatiwa àtọlọ́wọ̀ ìlú Ọ̀wọ̀ tí wọ́n fi ń gbéná wojú ara wọn o. Ẹ̀yin èèyàn, bó lẹ́yìn ṣe rélé yìí sí, ẹ máa kọ́mẹ́ǹtì, ẹ máa bá wa share pẹ̀lú àwọn èèyàn wa. Àkójọpọ̀ ni o láti. Eléyìí ó ga o, kì í ṣe nǹkan tó dùn mọ́ èèyàn nínú o. Iléeṣẹ́ ológun ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n mọ̀ kéde lónìí wípé àwọn ọmọ ogun bíi 17 ìyẹn 17 ni wọ́n mọ̀ ṣubú lójú ìjà. Kí ló ṣẹlẹ̀, kí ló fà á? Wọ́n ló lágbára o, pé àwọn bandits ni wọ́n lọ ambush àwọn ọmọ ogun Nàìjíríà o, tó fi jẹ́ wípé wọ́n ní ìjà ìpọ̀ o, ó lágbára o, tó fi jẹ́ pé ẹ̀jẹ̀ sàn bàlàbàlà, tó jẹ́ pé àwọn ọmọ ogun 17 ni wọ́n ṣubú lójú ìjà. Gẹ́gẹ́ bí ìròyìn tán fi síta, wọ́n láwọn ọmọ ogun ni wọ́n jà kítakíta, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ afẹ̀míṣòfò burúkú yìí náà ni wọ́n fi ara ni wọ́n jẹ́ Ọlọ́run nípè o. Wọ́n ní ṣùgbọ́n nínú wàhálà yìí, àwọn ọmọ ogun 17 ni wọ́n farapa tí wọ́n sì jẹ́ pé Ọlọ́run. Kọ́lọ́run kó mọ̀ dáàbò bò. Àánú àwọn Nàìjíríà, àwọn ológun yẹn, àánú wọn mọ̀ ṣe mí o. Iṣẹ́ tí wọ́n ń ṣe, iṣẹ́ ẹ̀mí ni o. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ tó ti pàdánù ẹ̀mí. Nígbà tí a máa ń dùn mí ni pé ìmí níyàwó lọ́mọ, ó ti tán náà nu. Kọ́lọ́run kó sàmọ́ dáàbò bò àwọn ọmọ ogun Nàìjíríà o. Àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò wọn ò téèkì ẹ̀ easy pẹ̀lú wọn o. Ẹ bá ń gbọ́ ojú ogun le ni o. 17 ọ̀tọ̀ọ̀tọ̀ 17 ló ṣubú lójú ìjà o. Nígbà tí àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tí wọ́n kọlù bí tí wọ́n ń dúró sí o ní Niger State. Kọ́lọ́run kó mọ̀ dáàbò bò wá. Ẹ wo, ìyẹn ò tó tán síbẹ̀. Ọ̀rọ̀ mọ̀ tó bá bòmí yọ lórí ọ̀rọ̀ àwọn olóṣèlú yìí náà mọ̀ ni. Ali Ndume mọ̀ tó ti fohùn ránṣẹ́. Ó tún ti fohùn ránṣẹ́ sáré Tinubu o. Ó níbi tọ́rọ̀ dé dúró yìí, ó ní sẹ́rí ẹgbẹ́ òṣèlú tuntun èyí tí wọ́n dálẹ̀ tí wọ́n fẹ́ lọ rẹ́gísítà lọ́dọ̀ INEC nsìn, tí wọ́n pè ní àdá, bí àdá sì ní àkàtì ẹ̀mọ́ tán pé náà ADA sáà pé wọ́n ní àdá. Gba àwọn olóṣèlú náà nǹkan kan náà ni wọ́n, everybody bí ó ṣe rówó kó sápò ààrẹ ni wọ́n ń wá. Ló bá mọ̀ fi ọ̀rọ̀ ta lé ní o, nígbà tí wọ́n ń fọ̀rọ̀ wá lẹ́nu wò ní orí ẹ̀rọ ayélujára ìyẹn tẹlifíṣàn Arise ni o ló ti sọ o. Ó ní níbi tọ́rọ̀ dé dúró yìí, ó lóun ti lọ attend meeting àwọn àdá o, pé àìmọye meeting wọn tó ń ti lọ. Ó ní ṣùgbọ́n ó sì ń rówó ni o, pé tí ààrẹ Tinubu ò bá ti rí Nàìjíríà fix, Ọlọ́run ó kúrò ní ẹgbẹ́ òṣèlú APC, ó kúrò ń bẹ̀. Ó nítorí àwọn nígbàgbọ́ gan-an tó lágbára nínú ààrẹ Tinubu. Ó ní ṣùgbọ́n bí ọkọ̀ Nàìjíríà ti ń lọ yìí, pé àfàìmọ̀ ní kọ́kọ́ mọ́
kó mọ̀ wò ó ní tẹ́ bá rí nísìn ó lẹ́rìí pé àwọn ẹgbẹ́ olóṣèlú kan sí kan bí PDP ṣe ń lọ ní APC ní gbogbo wọn pé gbogbo èèyàn ti fẹ́ join APC tán ó lóun wá ń sọ fún wọn wípé ṣé ẹ rí gbogbo àwọn tí wọ́n ń join APC tí wọ́n ń join APC wọ́n join torí Ọlọ́run mọ̀dùnmọ́dùn òun ni wọ́n wá bẹ̀ ó wá ní sọ ní ó ní ṣe wá rí o ṣíìpù ẹgbẹ́ òṣèlú APC ó ti fẹ́ fàyà ó ní níbi ọ̀rọ̀ dé dúró bẹ́ẹ̀ bá tètè ṣe tó yẹ kẹ́ ẹ ṣe kẹ́ ẹ fíìsì ọ̀rọ̀ Nàìjíríà kí gbogbo nǹkan lójú ó ní ṣíìpù APC yóò fọ́ o ó ní tó bá wá fọ́ ó ní yóò kọjá bẹ́ẹ̀ ó ní nǹkan tó ń wò yìí ó ti débi tó ti fẹ́ fọ́ o ó ní kí aṣíwájú ààrẹ kó yá tètè gbé ìgbésẹ̀ kí wọ́n fíìsì Nàìjíríà kí nǹkan dáa ó ní solution nìyẹn ẹ̀yin èèyàn ẹ gbọ́ ṣé wọ́n lè rí Nàìjíríà fíìsì mo rántí olè House of Rep member kan tó jáde níjọ́ ni pé wọ́n $1 billion ni àwọn ń gbà fún constituency allowance ó láwọn senator wọ́n ń gba $2 billion lọ́dọọdún fún constituency allowance ẹgbọ́n sáwọn olóṣèlú tẹ̀yìn wo ìṣàn rẹ́dí àti fix Nàìjíríà àbí wọ́n ń fix àpò ara wọn ẹ rí i pé economy Nàìjíríà ń sìn ó fífọ́ àwọn olówó àwọn tálíkà àwọn àǹbẹ̀lọ́hùn ni ò favour torí owó wà dáadáa báyìí subsidy tí wọ́n jọ yẹn ìjọba ń rówó ṣùgbọ́n aráàlú ló ń jìyà ẹ̀ àwọn olówó wa ń lówó sí àwọn tí ń tálíkà wọ́n ń tálíkà sí ṣùgbọ́n sáà wọ́n ti ń halẹ̀ mọ́ra wọn o ẹ bá sì mọ̀ pé tẹ́lẹ̀ náà ìdúmẹ̀yìn náà tó ti kọ́kọ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ṣùgbọ́n níbi tọ́rọ̀ dúró báyìí òun ti ṣe tán o bí ààrẹ ò bá ti rí Nàìjíríà fíìsì òun ó kú òun ẹgbẹ́ òṣèlú APC ìbéèrè mi ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń wò wá ẹgbẹ́ sí wọ́n lè rí Nàìjíríà fíìsì ṣé àwọn eléyìí gan ní ọkàn àti fíìsì Nàìjíríà àbí ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni kí willingness àti ṣe nǹkan kó dáa kó wà ṣé willingness yẹn gan wà ńbẹ̀ láti fíìsì Nàìjíríà sẹ́kàntì ẹ̀ lérí fíìsì ṣé kìí ṣe pé kọ́lọ́mú dánmù yẹ ẹgbẹ́ ní solution sọ̀rọ̀ Nàìjíríà láti jẹ́ tán náà ti fẹ́ fíìsì náà ti fíìsì ẹ̀ kí wàá náà rí fíìsì ńbẹ̀ kọ́lọ́n kó sànù ẹ wọ ẹ̀yin èèyàn wa mo ní ká tún mọ̀ jẹ́ kí etí yín ó di ni o gẹ́gẹ́ bí ìlérí táwa ṣe lórí ìkànnì tiwa pé à ní jẹ́ kí etí yín ó di bẹ́ẹ̀ là sì ní jẹ́ kójú yín ó fọ́ sí gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa ẹ máa bá wa share ẹ bá wa pín ẹjọ́ bọ́ sínú ìgboro ayé dáadáa á tún mọ̀ gbìyànjú láti mọ̀ fún yín ní update mi bí gbogbo ẹ̀ bó bá ṣe ń lọ ṣùgbọ́n fún ti sáà yìí kò ní jù báyìí lọ.